Ade Iwa is not just a movie, it's a sermon wrapped in drama, a mirror placed before society. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin olólùfẹ́ lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kí ẹ dẹ̀ click notification bell yẹn nítorí ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a bá ṣe ń filẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Lẹ́yìn bí oṣù méjì àti ó lé nǹkan kan, Yorubaplus ti pinnu láti fi sinimá Ade Iwa apá kejì láti fi léde. Ó ti wà ní orí channel Yorubaplus. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí wo apá kìíní, ẹ lọ wò ń bẹ̀ o torí a ti wò ó ti pẹ́. Ẹ tún fi jẹ́ ká ránra wa létí kó tó di pé apá kejì máa jáde lónìí ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026. Ẹ yẹ ká lọ wo apá kìíní Ade Iwa lórí Yorubaplus. Kí n tó tẹ̀síwájú, àwọn òṣèré wo lẹ láǹfààní láti bá pàdé ń bẹ̀? Mustapha Jayeola, Yomi Fash Lanso, Tunde Ola Yusuf, Adejoke Jayeola, Segbowe Akinola, gbogbo wọn ni wọ́n wà nínú iṣẹ́ yìí. Ipa ribiribi dẹ̀ ni wọ́n kó nínú iṣẹ́ yìí. Ṣẹ́yìn náà ti wá wo part 1 àbẹ́ẹ̀ tí wo Ade Iwa. The film walks the old, noble path of Yoruba cinema where character Iwa is weight and discipline is the crown no thief can steal. It doesn't rush. It teaches, it doesn't shoot, it warns. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní orí tí ó bá dádé inú agogo dẹni tí ń wá, ọrùn tí ó lo èjìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹni tí ń wá, ìbàdí tí ó lo mọ́sáàjìn aṣọ ọba tí ń kanná yanranyanran inú agogo dẹ náà ni tí ń wà. In the end, Ade Iwa remind us character is the only crown that never fades. Storyline 8.5/10, acting 9/10, moral depth 9.5/10, pacing 7.5/10, overall 8.7/10. Ẹ má jẹ́ kí n gbà kókó yín jù, ẹ̀yin náà lọ wo Ade Iwa lónìí lórí Yorubaplus. Bẹ́ẹ̀ báyìí tí wo apá kìíní, apá kejì máa jáde láìpẹ́. Ẹ sáré lọ wo apá kìíní, ẹ̀rí ẹ̀kọ́ kọ́ àti ọgbọ́n bẹ̀. Ẹ kí n ṣẹnu dédé síbí lábalábí tí mo dé yìí, títí ìgbà míì tá ò tún fi pàdé èmi àti yín, a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.